بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه والمنافحين عن السنة المطهرة القامعين أهل البدع والأهواء أدوكفوا الله وبا أطريكيك فوج إسلام محمد صلى الله عليه وآله وسلم. Òní tí ń ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù Rajab ọdún 1446. Mo fẹ́ gbé ohùn ọ̀kan nínú àwọn olùpèpè ní ilẹ̀ Yorùbá sókè. Mo fẹ́ ṣàlàyé orúkọ èyí tí ó sọra rẹ̀ àti ìròyìn tí ó tìka lára rẹ̀ fúnra rẹ̀. Ẹni náà ni Al-Hajj Imron Ẹlẹha. Látara wípé arákùnrin yìí ó ń dógun àwọn ìṣẹ̀lẹ̀ kan mọ́ àfáà rẹ̀, ẹni tó bá rẹ̀ tó bá ṣe dáadáa. Bàbá náà ni Sheikh Abdulaziz Iroyin. Ó fẹ́ tí àtàrà ìdúngun àwọn ìṣẹ̀lẹ̀ kan mọ́ àfáà rẹ̀ yìí fi tàbùkù bu ẹnu àtẹ́lu ìpèpè àwọn ẹni ìṣáájú, àwọn ẹni retí, àwọn èrò ẹ̀yìn tí wọ́n wà lórí ẹ̀ ṣàgbàjùlọ nílùú wa yìí. Eléyìí tí ń ṣe ìpèpè àti ojú ọ̀nà Unsila Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Má sọ fún mi wípé kò bu ẹnu àtẹ́, kò sì máa tàbùkù ìlànà as-salafiyya, ìlànà as-sunna tí ń ṣe ti òjíṣẹ́ Muhammad. Àwọn kan òní ń tàbùkù wọn, àwọn kan ní bu ẹnu àtẹ́lù látara ìṣesí tiwọn, tí wọ́n sì ń sọ wípé ìpèpè ànábì náà làwọn ń bẹ lórí ẹ̀. Ìyẹn ṣàlàyé fún ọ wípé tó bá já sí wípé àwọn wọ̀nyí òun ló fẹ́ tàbùkù, àwọn wọ̀nyí òun ló fẹ́ condemn, ló fẹ́ bu ẹnu àtẹ́lù, kò ní sunna òjíṣẹ́ Muhammad bu ẹnu àtẹ́lù, kò sì gbálérò láti tàbùkù rẹ̀. Kò yẹ kó máa lo gbólóhùn eléyìí tó níbàtàn pẹ̀lú ìlànà òjíṣẹ́ Muhammad tí àwọn ẹni ìṣáájú tí wọ́n bẹ lórí ẹ̀ bó ti wọlé mà. Ó yẹ kó wá orúkọ míì fún wọn ni, fún àwọn tó sọ pé àwọn ló fẹ́ tàbùkù, ló fẹ́ bu ẹnu àtẹ́lù. Torí pé ẹnìkan ò ní máa fara rẹ̀ tì sọ́dọ̀ tiẹ̀. Kò sí ẹni náà tí ó fara rẹ̀ tì sọ́dọ̀ Al-Hajj Imron Ẹlẹha tẹni náà wà jẹ́ ẹni kébékébé. Al-Hajj Imron Ẹlẹha ó wà yọ́nú sí kó sì máa jórúkọ òun, orúkọ tó dá òun àti ẹ̀ pọ̀, orúkọ tí ó máa júwe wípé ọmọlẹ́yìn òun ní í ṣe. Al-Hajj Imron Ẹlẹha ó yọ́nú sí kó sì máa jẹ́ irú orúkọ bẹ́ẹ̀. Kódà yóò máa kéde kiri ni wípé òun ò máa rí, yóò sì gbìyànjú àti wá orúkọ míì fún tí ò ní jórúkọ tí ó ní bàtàn pẹ̀lú òun. Àpèjúwe irú rẹ̀ wà ṣáájú dáadáa. Wasilu binu Atọ, ọmọ kéwú ló jẹ́ fún al-Imam al-Hasan al-Basri. Nígbà tó di wípé ó yapa àfáà rẹ̀, tí Wasilu yapa al-Hasan al-Basri, kí ni tí àfáà rẹ̀ al-Hasan al-Basri ṣe? Ó kó ní súnáni tí ò ní bàtàn pẹ̀lú òun. Ayé nìkan darí ọ̀rọ̀ padà lọ síbi wípé ọmọ kéwú al-Hasan al-Basri sì ní àná o. Àmọ́lẹ́sẹ̀ kan náà ni al-Hasan al-Basri alayhi rahmatullah, òun ló fi ahọ́n kan sọ̀rọ̀ tó sì di orúkọ fún ìṣesí ọmọ rẹ̀ tó yapa sí yìí tó ń bẹ lórí ẹ̀.
so má sọ fún mi wípé kò bẹnu àtẹ́lù sàlàfíà àwọn kan ní bu ẹnu àtẹ́lù tí ó bá bu ẹnu àtẹ́lù àwọn tí ń bu ẹnu àtẹ́lù tí ó sì yọnu sí àti bu ẹnu àtẹ́lù sàlàfíà yóò wá súnà mi kọ́ àwọn yẹn ni. Jama, mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Alhaji Imron Ẹlẹha ní orí ìṣesí tí ìjókòó wa kò lé lórí lóòrọ̀ tòní tó sì rọrùn kó já sí pé a nílè yanjú rẹ̀ síbi tí mo fẹ́ kábàdé. Wa insha Allah tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run ọba a nípàdé lórí abala tí ó bá ṣẹ́kù tí ọ̀rọ̀ òde lónìí. Nígbà tí ń gba ọ̀rọ̀ lẹ́nu Alhaji Imron Ẹlẹha lórí àwọn ìṣesí lákọ̀ọ́kọ́ gbà tí ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó jẹ́ ọdún 2023. Ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Alhaji Imron Ẹlẹha tí mo fẹ́ máa júwe orúkọ tó pera rẹ̀ àtàwọn ìròyìn tó fúnra rẹ̀ látara àwọn ọ̀rọ̀ yẹn òun ló fà á tí mo ṣe pinnu àti dìskọ́sì ìròrí àwọn Ikhwaniyya al-Ikhwan al-Muslimun eléyìí tí Alhaji Imron Ẹlẹha jẹ́ halifu fún, olùrànlọ́wọ́, olùpèpè sí, olùjagun gbètì, kí n lè tàtàrà bẹ́ẹ̀ rí bí wá fèsì fún àwọn ọ̀rọ̀ Alhaji Imron Ẹlẹha. Ṣùgbọ́n nígbà náà mi ò tí máa sọ̀rọ̀ lórí internet, lórí social media, Facebook bizat. Ẹnìkan ò lè rí ọ̀rọ̀ mi lórí Facebook nígbà náà. Mo wá wò pé kò bá dáa kí n wòye sí ìdájọ́ wo ló dọ́gba pẹ̀lú ẹgbẹ́ al-Ikhwan al-Muslimun látara hadith Muslim Muhammad ń sọ wípé al-umma wọn pín sí 72 nínú ẹ̀ ní ó wọná, ẹyọ̀kan dodo ní wà lùjánà. Ìyẹn ló wá fà á tí mo ṣe wá wò pé àwọn ẹgbẹ́ tí wọ́n gbajúmọ̀ jù, àwọn ẹgbẹ́ Islam tó gbajúmọ̀ jù láwùjọ, kí n discuss ọ̀rọ̀ wọn ní kọ̀ọ̀kan kí n tó wá gúnlẹ̀ sí orí Ikhwanul Muslimun, torí pé àwọn ẹgbẹ́ kan bẹ tí wọ́n ti ṣáájú ẹgbẹ́ Ikhwanul Muslimun. Èyí táwọn olùmọ̀ fi yé wa pé bó ti wù kí ẹgbẹ́ pọ̀ tó, mẹ́rin òun náà ni ó máa jẹ́ pìlẹ̀ wọn nínú àwọn ẹgbẹ́. Tí n bá wá bẹ̀rẹ̀ sí treat àwọn ẹgbẹ́ láti pìlẹ̀ wá, èyí lè mọ ibo ní Ikhwanul Muslimun ti múrò orí tiwọn, a sì lè mọ irú ìdájọ́ wo òun ni ó dọ́gba nínú ẹ̀sìn Ọlọ́run ọba lórí ẹgbẹ́ Ikhwanul Muslimun. Àkọ́kọ́ khutbah tí mi ṣe lórí Ikhwanul Muslimun ó wáyé ní February 24, 2023 tí mo wí. Mo bẹ̀rẹ̀ ẹgbẹ́ kìí ṣe Ikhwanul Muslimun, ẹgbẹ́ tí mo kọ́kọ́ discuss ọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti pinnu ìṣe yìí tán, ó ní ẹgbẹ́ Shia ar-Rawafid. Àkọ́kọ́ kútúbà tí mo ṣe lórí wọn òun ni èyí tó wáyé ní ọjọ́ àti ọdún tí mo dárúkọ yìí. Èyí òun ni February 24, 2023. Lẹ́yìn ìgbà tí mo kúrò lórí tiwọn òní mo bọ́ sí Khawarij, mo kúrò lórí tiwọn mo bọ́ sí an-Nawasib, mo kúrò lórí tiwọn mo bọ́ sí al-Irja ma'al-i'tizal, mo kúrò lórí tiwọn mo bọ́ sí at-Takfiriyya. Orí ti àwọn ẹni Sufi ni mo wà yìí. Mọ́sálásí kan òun náà ni mo sẹ̀sà fún dídisकọ́sì ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ wọ̀nyí lórí mímbàrí. Èmi nìkan sì kọ́ ni mo ní mímbàrí láti mo fi ṣe kútúbà. Òun ló jẹ́ kó já sí pé láti ìgbà náà àti láǹfààní àti discourse ju àwọn èyí tí mo mention kalẹ̀ ẹni lọ. Pẹ̀lú wípé a sì ń júwe usulu wọn ní ìpìlẹ̀ wọn là ń júwe là ń kọjá lọ.
kì í ṣe pa yán nàná ẹ̀ tán yányán. Nígbà tó wá di àsìkò tá a wà yìí wọ́n ní mo tún rí wípé fídíò Alhaji Imron Ẹlẹha lágbọ́nrin yìí ó tún wá ń go viral níhìn lọ́hùn lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́sì tí máa ṣalábàápàdé rẹ̀. Mo wá wò ó pé kò wúlẹ̀ nídìí mọ́ kí n sọ̀rọ̀ di ìgbà tí ń débi ẹgbẹ́ Ikhwanul Muslimun tí mo discuss ẹgbẹ́ yìí kí n tó fèsì sí ọ̀rọ̀ Alhaji Imron Ẹlẹha. Àsìkò yìí náà ó wà munasib ó dọ́gba láti ṣàdáyanrí èsì fún Alhaji Imron Ẹlẹha lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ káàkiri. Jama ẹ jẹ́ n sáré pé wá lákèésí sí nǹkan kan. Ìní láǹfààní àti fi fídíò Alhaji Imron Ẹlẹha hàn gẹ́gẹ́ bí aládà mi tí n bá fẹ́ fèsì sọ́rọ̀ ẹnìkan kí n ṣáájú fi fídíò rẹ̀ hàn wípé gbogbo ayé ẹ̀gbọ́n tó wí. Látara wípé ohun tí mo gbọ́ ní ọdún 2023 yẹn ó wá ìdíjú tí mò ń gbọ́ lónìí lọ níbi àwọn fídíò Alhaji Imron Ẹlẹha tí wọ́n ń gbé káàkiri, tí ń túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ò wá compressive tó lásìkò yìí. Ó láwọn kankan tí mo gbọ́ papọ̀ lẹ́nu Alhaji Imron Ẹlẹha ní ọdún yẹn, gbogbo ẹ̀sìn ni mo fẹ́ kí ọ̀rọ̀ kó sínú. Tí n bá wá ní kí n fi fídíò ti sìn yìí tí ń lọ tí ń bọ̀ káàkiri ẹ̀rọ ayélujára hàn, ẹ padà máa bèèrè lọ́wọ́ mi pé kò sí sí tí mò ń sọ nínú fídíò tí mo fi hàn yín. Meanwhile inú ọ̀rọ̀ tí Alhaji Imron Ẹlẹha sì sọ ni. Bákan náà wọ́n ní pé tí máa ní fi fídíò hàn kí níyẹn ó ti lọ gùn jù, àsìkò tá a ń lò lórí ọ̀rọ̀ yìí ó ti lọ gùn jù, àti wípé fídíò yìí ohun tí ó ṣòro rí ni. Kálukú òun ló lè ṣalábàápàdé rẹ̀ lẹ́tẹ̀ ṣalábàápàdé rẹ̀ níyìí tí ń lọ tí ń bọ̀ lásìkò yìí ni mo wí o, kì í ṣe èyí tí mo gbọ́ completely ní ọdún 2023 tí mo tọ́ka sí yẹn. Tá a bá ṣàkíyèsí wípé gbogbo ọ̀rọ̀ tí Alhaji Imron Ẹlẹha tó ń sọ lórí àáfàá rẹ̀ Sheikh Abdulaziz Royce tí fi ń sọ nípa sàlàfíà, tá a bá kó gbogbo ọ̀rọ̀ níjọ tá a wá ní ká fún ní àkọlé ká fún ní àkọmọ̀nà, kò sí tó dọ́gba láti pè é tó tayọ gbólóhùn ọ̀kan nínú àwọn olùmọ̀ tó ti ṣáájú tó fi sọ ọ̀kan nínú tírà rẹ̀ tó kọ tó pè ní tẹlifíṣù ìbílísì. Ìṣesí Alhaji Imron Ẹlẹha orúkọ tó dọ́gba téèyàn lè pè òun nìyẹn, tẹlifíṣù ìbílísì. Wa insha Allah ta'ala pẹ̀lú pé mi ní ṣe àfihàn fídíò Alhaji Imron Ẹlẹha, ní kọjá àwọn nǹkan tó ṣe pé àánà fẹnu ara wọn sọ. Alhaji Imron Ẹlẹha ló fẹnu ara rẹ̀ ló fi sọ, ní kọjá bẹ́ẹ̀. Torí wípé ohun tí mo pe ìjókòó yìí òun ni ìgbé ohùn Alhaji Imron Ẹlẹha sókè lórí àwọn orúkọ tó pera rẹ̀ àti ìròyìn tó fúnra rẹ̀. Ẹ jẹ́ pé wá ṣàkíyèsí kan. Ó ṣeéṣe kárí ẹni tí ó mọ̀ rò nílò wípé àbá ọ̀tí ẹ̀dá pè rárá, èwo ni ó tọ́ ń lò fún. Má ronú lọ síbẹ̀. Àkọ́kọ́ ni pé ìmọ̀ lo ó fún ni kò sí nínú tá a sọ pọ́n fi ń tàbùkù ẹni, èèyàn náà ni wọ́n ń lo ó fún. Èèyàn náà ni Yorùbá máa ń lò fún, yíwọ̀n sí nínú tá a fi ń tàbùkù ẹni. Ẹ̀mọ iye ẹni tó tóbi lórí ọkàn àyà wa, ó tóbi láti bẹ̀ títí déwájú Ọlọ́run ọba nínú ìgbàgbọ́ wa. À sì ń lò fún wọn dòní. Àwọn sàhábà Islam Muhammad nìyẹn, ìkọ̀ọ̀kan nínú wọn. Hatta Islam Muhammad fún alára rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam. So má disturb ara rẹ̀, ibi à ń lọ ní ọ̀tẹ̀lé wa ká lọ bọ́ ọba fẹ́, bọ́ ọba sì fẹ́ ọ lè padà, kò túnú kankan lára wa.
ẹ̀kejì ń bẹ̀ ọ́ ni wípé irú ahọ́n tí wọ́n fẹ́ máa takò mí pé mò ń lò fún Alhaji Imron Ẹlẹha yìí òun fúnra lára rẹ̀ lò fún àfáà rẹ̀ Sheikh Abdulaziz Royce nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó lò fún. ẹ̀kẹta níbẹ̀ ni wípé Alhaji Imron Ẹlẹha ò ní ìwọ̀ kankan lórí mi tó tayọ ìwọ̀ tèmi ní lórí rẹ̀. Dédé ìwọ̀ tí mo ní lórí rẹ̀ lòun náà ní lórí mi. So kò síbi kankan tẹ́tí wá máa júwe wọ̀ kan fún un lémi lórí bó ti wò ó lè mọ́. So kẹ́mi kúrò níbi yìí tó ọmọ rò ó ni. Kẹ́mi kúrò ń bẹ̀ lọ́nà kàbí lọ́nà míì kò tọ́ kò sì bá a mú. Kò dọ́gba rárá kọ́ máa ronú nípa bẹ́ẹ̀. Kó tó di pé mi wá bọ́ síbi ìmọ̀ tọ́ka pẹ̀lú ìmọ̀ gbé ohùn Alhaji Imron Ẹlẹha sókè lórí àwọn orúkọ tó pera rẹ̀ àti ìròyìn tó tì ká lára rẹ̀ fúnra rẹ̀. Yóò wù mí kí n ṣe nàsíhà fún Alhaji Imron Ẹlẹha. Nàsíhà eléyìí ó ní í ṣe nípa ẹ̀sìn Ọlọ́run ọba ni o, kò ní í ṣe nípa àfáà rẹ̀ Sheikh Abdulaziz Royce, kò ní í ṣe nípa rẹ̀ rárá bó ti wò ó lè mọ́. Gbogbo tó bá wù ọ́ ni ó wí nípa bàbá yẹn Sheikh Abdulaziz Royce àfáà rẹ̀, gbogbo tó bá wù ọ́ ni ó wí nípa rẹ̀, gbogbo àbùkù tó bá sì dédé ẹnu rẹ̀ òun ni ó fi dọ́gba rẹ̀. Wa inda Allahi takhtasimul khusum wa inda Allahi tajtami'ul khusum. Ìwọ àti Sheikh Abdulaziz Royce ẹ̀ pàdé lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀ mọ̀ yẹn ju ààrẹ ara yín. Àmọ́ èyí tó ní ìbátan pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run ọba làwọn ò bá yín dá sí torí pé àjìjọ ní ẹ̀sìn ni. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà mi ṣáájú wọn létí wípé Sheikh Abdulaziz Royce kò mọ̀ fẹ́ nǹkan kan fún ọ, kò mọ̀ gbà nǹkan kan lérò fún ọ tó tayọ oore nígbésí ayé rẹ nínú ẹ̀sìn Ọlọ́run ọba àti nínú ìṣẹ̀mí ayé rẹ. Oore ni Sheikh Abdulaziz gbà lérò ló sì rorò ọ́. Ẹnu ẹ̀ náà ni mo ti gbọ́ bẹ́ẹ̀. Ẹnu ẹ̀ náà lọ fi júwe rẹ̀. Sheikh Abdulaziz Royce ìwọ lọ sọ wípé wọ́n máa ń sábà béèrè lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tán bá lọ Saudi lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ wípé sí dáadáa lọ wà. Kódà ọtún bá débi wípé ó tún sọ fún àwọn kan nínú wọn wípé òun gbọ́ wípé ó ti dà gẹ́gẹ́ bí mínísítà nílùú yín. Tàlíkù tó ṣe lórí rẹ̀ instead kó fàdúrà rán ni sí kó bẹ lọ́wọ́ bá dáadáa fún un láti lè fi dúpẹ́ èrò rẹ̀ tí ń rò ọ́. Ń tó sọ lórí rẹ̀ kọ́ ni wípé ó sọ pé mínísítà aláàfáà nìwọ́ jẹ́ nìwọ́ sí ọ́ sí mínísítà òṣèlú. Lọ́dọ̀ tí wọn àfáà náà ní jẹ́ mínísítà. Tó bá ṣe pé abárójútu ara wa nílùú yìí káfà jẹ́ mínísítà àwọn olóṣèlú kò jẹ́ nǹkan kan. Nígbà tó bá ti já sí pé àwọn olóṣèlú nǹkan àfáà ni wọ́n, ẹ̀sìn Ọlọ́run bá sì ni wọ́n fi ń ṣèlú. Kò sí tó burú bẹ́ẹ̀. Àbí lásìkò àwọn síláfù àwọn ní mínísítà àwọn gómìnà àtàwọn pírẹsidẹ́ǹtì inú wọn bó dàrú wọn lọ́wọ́ ni. Èyí tó tiẹ̀ dàrú wọn lọ́wọ́ jù bá ní lọ di àmàbọ̀. Wá fi kún nígbà tó ń sọ eléyìí pé Sheikh Abdulaziz Royce wọ́n máa ń béèrè lọ́wọ́ àwọn èrò Nàìjíríà sí Saudi láti lọ kẹ́kọ̀ọ́ wípé kí ni mánìhàjù rẹ, ìkísì ní pèpè rẹ, sórí sàlàfíà lọ wà ní àbórí ìhwàníyà, àbórí sùfíyà, àbórí tẹ̀bìlìgíyà. Kọ́ wá sọ fún wa wípé yóò á máa wá nọ́mbà rẹ kiri, yóò á máa bẹ̀ wọ́n pé ká bọ̀ wá nọ́mbà rẹ, tí yóò á máa wá pè ọ́, tí yóò á máa wá wo mọ́ wípé orí dáwà òun, orí mánìhàjù òun náà lọ dúdọ̀ wà. Ọ̀fi yóò ní kọ́rọ̀, ọ̀fi kọ́rọ̀ bó ti wò lè mọ́. Òrùgbélé yóò máa pè ọ́ ṣàkíyèsí wípé ó dáa kọ́ ọ máa rò ó dáadáa kó tó máa sọ nípa bàbá yìí.
àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe wí pé mo kàn fẹ́ ṣèṣì tí fún ọ ní ètò níbàtà pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run bá lórí gbogbo tó ń ṣe yìí, lórí dáwà rẹ, lórí mọ́níhàjù rẹ. Rántí ọ̀rọ̀ Ọlọ́run bá ní Suratul Baqarah àyá 281. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní wattaqu yawman, ẹ bẹ̀rù ọjọ́ náà o, ọjọ́ kan ní í ṣe turja'una fihi ila Allah, tí wọ́n sẹ́rí yín padà sọ́dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun, tó jásí lórí ogbó ẹnì kọ̀ọ̀kan nínú yín òun ni wọ́n pín lérè iṣẹ́ rẹ̀ tí wọ́n ní sàdínkù ń tó bá dọ́gba fún láti gbà lérè iṣẹ́. Àkọ́kọ́ nìyẹn o, rántí àwa náà bá a ṣe ń sọ fún ọ nìlà ń sọ fúnra wa pé dáwà tá à ń ṣe mọ́níhàjù tá a wà lórí ẹ̀ ká rántí pàápàdà lọ bọ́lọ́hùn ọba tọ́lọ́wọ́ bó àkáǹtì wà lórí ẹ̀. Bákan náà Alhaji Imron Ẹlẹha ìmọ̀ tí ò jẹ́ kẹ́rù máa bọ̀ láti má jẹ́ ọ̀kan nínú àwọn tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń júwe wọn ní Suratul Qasas àyá 41. Allah bá ní wa ja'alnahum a'immatan yad'una ila an-nar, àṣì àwọn ní olùmọ̀tán pèpè lọ sínú náà ní tiwọn ń ta àṣẹ wọn nìyẹn. Wa yawmal qiyamati la yunsarun, tó bá dijọ́ ìgbéjà al-qiyamah wọn ò ní rárá sí. Àbí ibo la fẹ́ sọ wípé ẹni tí ń júwe sùfíyà fáwọn èèyàn tí ń fẹnu dúndùn tiẹ̀ ta mùsù ẹ̀ hàn náwọn onísúfí fún àlè umar òjísílá Muhammad, ibo la fẹ́ sọ pé ń pèpè lọ tí o bá ṣe pé ń pèpè lọ́nu náà? Ẹ wí fún mi. Bákan náà ó dáa k'Alhaji Imron Ẹlẹha kó bẹ̀rù kí ọ̀rọ̀ òjísílá Muhammad tí Thawban Mawla Rasulullah sallallahu alayhi wa sallam ń gùn wá gbọ́ kó ń gbọ́ lẹ́nu òjísílá Muhammad gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà Imam at-Tirmidhi. Bàbá yìí sọ wípé ànábì Muhammad ní innama akhafu ala ummati al-a'immatal mudillin, ọwọ́n tí mò ń páyà lórí àwọn àlùmọ̀ mi òun àwọn olùmọ̀ asọ nínú, àwọn olùmọ̀ asinilọ́nà, àwọn olùmọ̀ akórí ibú bá ní. Ọwọ́n tí mò ń páyà fálùmọ̀ mi nìyẹn, lórí àlùmọ̀ mi nìyẹn. Ọba máa fi àwọn ọ̀rọ̀ yìí kémi náà sì máa fi ṣẹ́kì ara mi, kí gbogbo onídáwà máa fi ṣẹ́kì ara rẹ̀ wípé mò ń ṣì àwọn èèyàn lọ́nà ni àbí mò ń fọ̀nà mà wọ́n, àbí ṣé kìí ṣàṣìní lọ́nà òun lẹ́ni tó sọ pé bàbá òun kú sórí tìjàníyà, tọ̀ríkọ̀ tìjàníyà, orí rẹ̀ ni bàbá òun kú sí. Kódà ìpele tí ń bẹ láàrin bàbá àwọn àti Ahmadu Tijani tó ní ojú ọ̀nà Tijaniya kò ju 3 lọ. Òun ìkànnà ló tún wá ní inú bàbá àwọn dùn nígbà tó ń darí láti Saudi tó ń gbé àkídà Ahlus-Sunnah wal-Jamā'ah àdé. Inú bàbá àwọn dùn wọn ní ohun tí mo fẹ́ kọ́ ìyá náà nu, ohun tí mo fẹ́ kọ́ ìyá náà nu. Bàbá àwọn àmọ́ tẹ́tí sí òun àmọ́ katira àwọn àfáà súnnà sí bàbá òun létí, tíra gẹ́gẹ́ bí kìtàbù tawhid, gẹ́gẹ́ bí usulu salasa àtàwọn míì tó kọ lẹ́nu tí ò rí wí nígbà tí ò ṣe reality. Àwọn tíra ẹni tó kọ tẹ́ fi ń sọ sàlàfíyà lẹ́nu tẹ́ ń pè ní wàhábíyà, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé tẹ́ ń kó mọ́ra tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe, tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe. Tíra tẹ́ fi ń pe àwọn sàlàfíyà ní wàhábíyà òun ló ń kà fún bàbá àwọn tó kú sórí tọ̀ríkọ̀ tìjàníyà yìí o. Àbí èmi ò wá mọ̀ kankan nínú kìtàbù tawhidi, mi mọ̀ kankan nínú usulu salasa tó go along pẹ̀lú ìròrí Súfí tó já sí pé ẹni tìjàníyà yóò wá jókòó ti dùrúsù lórí tíra kìtàbù tawhidi usulu salasa. Tọ̀ àǹfààní àti ìdùnnú wípé súnà lọ gbédé mo soríire tí ń jáde lẹ́nu bàbá sí ọmọ, èmi ò wá tún wá rí i nígbẹ̀yìngbẹ́jí tí bàbá tún wá kú sí orí tìjàníyà. Èmi ò wá mọ
àlàyé tí ń jáde lẹ́nu ọmọ nígbà tí ń ka tírà kìtàbù tawhid usulu salasa fún bàbá rẹ̀ bí ṣe ń ṣàlàyé rẹ̀ tó fi wá já sí pé orí Tìjàníyà ni bàbá rẹ̀ tún padà wá kúlé. èmi ò wá mọ ipò kìtàbù tawhid lẹ́mí ọmọ tí ń ṣe fáàrí pé bàbá òun kú sórí Tìjàníyà. inna lillahi wa inna ilayhi raji'un. Hadisi tí mo mú wá hadisi Sauban tí mo kà sí tí wá tán nísìnyí. Al-Imam at-Tirmidhi nígbà tí wọ́n mú hadisi òní wá wọ́n parí eléyìí òní innama akhafu ala ummati al-a'immata al-mudillin. lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní qala Rasulullah sallallahu alayhi wa sallam. wọ́n ní Sauban tún sọ pé Ànábì wa Muhammad sọ báyìí sallallahu alayhi wa sallam. kí ló l'Ànábì sọ? mo fẹ́ kí Alhaji Imron Ẹlẹha kó tọ́ dáadáa kó ṣàkíyèsí ohun tí mo fẹ́ wí dáadáa. ẹ̀wọ̀n tá a wí tán wípé Ànábì Muhammad wí àwọn olùgbẹ̀gbà wa wọ́n wá kó papọ̀ mọ́ ọ̀rọ̀ míì t'Ànábì sọ tó sì ṣeéṣe kó má ṣe pé jòkó kan náà l'Ànábì ti sọ ṣùgbọ́n nìkan náà ló gbọ́ lẹ́nu sílẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ànábì Muhammad sọ pé la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin. ìjọ kan dondo báyìí wọn ò ní yé mọ̀mọ́ jẹ́ alárànṣe lórí òdodo tí wọ́n wà lórí rẹ̀ nínú àwọn al-umma mi. la yadurruhum man yakhzuluhum. kò sí irú ìnira tí àwọn aráyé lè fi kàn wọ́n tí ó wàá mú wọn síwọ́ kúrò lórí òdodo tí wọ́n wà lórí ẹ̀. hatta ya'tiya amrullah títí tí ìpinnu Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi dé. orí bẹ́ẹ̀ ni wọ́n wà wọ́n sì máa borí ni. àwọn ọjọ́ ẹ̀yọ̀ kan dóńdó ni orí òdodo táwọn ní náà ni wọ́n wà wọ́n sì máa borí gbogbo ìnira àti gbogbo ẹ̀gàn àti gbogbo ìbú ẹnu àtẹ́ táwọn èèyàn lè wò máa bu ẹnu àtẹ́ lù wọ́n sì máa lékè ni. wọ́n wà lórí bẹ́ẹ̀ títí tí ìpinnu Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó fi dé. ṣàkíyèsí Alhaji Imron Ẹlẹha tọ́ ifá l'Ànábì wí ìjọ kan dondo. àwọn tí wọ́n kó mọ́ra tó ń bá ṣe wò wọ́n ṣàkíyèsí dáadáa. ó rí mọ́ pé tọ̀wáìfù ni wọ́n. ó rí mọ́ pé tọ̀wáìfù òun ni wọ́n. Sufiya ta'ifa, Tablighiya ta'ifa, Ikhwaniya ta'ifa àtàwọn míì náà tó kún yín àwọn tó ń bá ṣe ní kullu ta'ifa ma'a ara'iha. gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ní ìròrí tiẹ̀. wala takhlu ta'ifatun minha illa min ra'yin yukhalifu aslan min usulid-din. kò sí ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ yìí tó mọ́wọ́ mọ́sẹ̀ kúrò níbi ìròrí kan tó tako ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn lọ́wọ́ wa. ma min ta'ifatin min hadhihi at-tawa'if illa wa lahu ra'yun yukhalifu aslan min usulid-din. bó ṣe rí nìyẹn gbogbo ẹ̀ náà sì lẹ́yìn jọ ń ṣe papọ̀. ayé gbogbo àwọn náà kọ́lẹ̀ ìjọ ń kó mára lè jọ ń ṣe. lẹ́yìn wá bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àwọn wọ̀nyí ẹ̀yin masakin ẹ̀yin tí Ànábì Muhammad ń páyà lé lórí tí ń páyà lé lórí pé òun bẹ̀rù àwọn olùmọ̀ọ́sọ nínú lé yín lórí ká má sọ yín nù. mo fẹ́ pè yín lákìyèsí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní Suratul Qalam láti àyá 10. Ọlọ́run bá ní wala tuti'i kulla halafin mahin. ẹ yé máa tẹ̀lé ọlọ́pọ̀ ìbúra. wallahi tallahi uqsimu bi rabbil Kaaba wa rabbil Kaaba walladhi nafsi biyadi. èé ṣe ẹ̀ ń pa àwọn èèyàn lọ́nà tá a fi máa búra nínú ẹ̀sìn ni. àbọ̀rọ̀ náà lẹ́fẹ́ sọ tó báyìí. gbólóhùn kan
gbogbo àwọn sí àwòl kọ́sàm lẹ́sìn wá ṣe ìrọ́dù rẹ̀ tán yẹn lórí àlùmọ́ àbà sí láti lè fi sọ̀rọ̀ dòótọ́ yìí náà àlùmọ́ ọlọ́run bá ní ẹ má tẹ̀lé ru wọn mahin ẹni yẹpẹrẹ ni wọn hamazin afwan masha'in binamim àwọn tó mú wọn sọ̀rọ̀ ẹni lẹ́yìn ní ti bàjẹ́ wọ́n sì máa tọ́jú lékiri ní títí òfófó àwọn àgbélẹ̀hún ọ̀rọ̀ mana'il khairi wọ́n sì máa kọjú ní lójú ọ̀nà oore ẹ dákun ojú ọ̀nà oore wo ló tó ojú ọ̀nà sunna òjísílá Muhammad bẹ́ẹ̀ bá wá kọ́ díyàn lójú ọ̀nà òun ni ẹ dákun èwo ló tún sẹ́kù bá nínú oore tó fẹ́ kọ́ dí ni lójú ọ̀nà rẹ̀ mu'tadin afim ó sì tún jẹ́ olùkọjá àlà kì í sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe mọ́ déédéé bọ́rọ̀ ṣe mọ́ kì í sọ yóò fi kún afim ẹlẹ́sẹ̀ ni ọ̀tọ́ lè ní olùgbéraga ni àbí tí ma sọ báyìí nísìnyí àti ó sì mọ gun ní sánmà eléyìí ò sí nínú sàlàfíà wallahi kò sí mọ́ni àjọ alùsùnà wal jamaa àwọn kan tí ẹ̀ẹ̀dà kalẹ̀ nínú tẹ́ jogún lọ́wọ́ àwọn yéṣu fi Tìjàníyà nìyẹn inú àkàtà ìjogún ń bá sọ báyìí kò sí ní tẹ́lẹ̀ wí tẹ́lẹ̀ fi ṣe tàwílù rẹ̀ àjìjọ kéènì àwọn fi ìṣesí àwọn sálàfù àáfi máa já yín nírọ́ níbi pé kẹ́ máa mú àwọn ọ̀rọ̀ kankan máa lọ lọ́rùn pọ̀ wípé ohun tó gbà lérò ní sẹ́yìn náà bíbí báyìí kálà bá sọ báyìí àti ó sì máa gún láti sánmà tá ní wọ. báyìí dàzálìkà zẹnim bẹ́ẹ̀ náà sì tún ní dẹ̀kílù ni kì í sara wọn kì í ṣe sàlàfíà alùsùnà wal jamaa àkọ́ ẹ lọ gbọ́ yé dáadáa alùsùnà wal jamaa àkọ́ kì í sara wọn àsáwọ̀ ni kàndá nínú rẹ̀ sí súnà ni àkàdà zàmálì wà bá ní kò sì sí tó fún onígbà láyé gbogbo èyí tẹ́lẹ̀ tí ń ṣe yìí tó tayọ wípé ó lè yá Cairo lówó odidi kọ́ńtírì ilẹ̀ lárúbáwá ó lè yá lówó ó lè yá odidi kọ́ńtírì ilẹ̀ lárúbáwá ó lè yá lówó kò sì júwe ìpìlẹ̀ owó rẹ̀ bí Jìbìrìlù ló gbówó wá bá a ní o ló gbé góòlù wá bá ní bí ìjọba ló fún un ní sẹ́ni o náà fún un ní kọ́ńtrákìtì ní o kò júwe ibi tí owó ní ti wá ó kàn lówó náà ni mo ní lówó mo sì lówó náà ni inna lillahi wa inna ilayhi raji'un. idha tutla alayhi ayatuna qala asatirul awwalin tàwílù àyà yìí níbàámu pẹ̀lú ń tà ń sàlàyé rẹ̀ ni pé tẹ́ bá wá júwe tíra àwọn àfáà súnà fún tẹ́sí ń sàlàyé mọ́ní àjọ alùsúnà létí ẹ̀ ohun tí ó wé ń tiẹ̀ ni wípé sàlàfíà 1990 ni ohun tí ó wé nù sàlàfíà 1990 òun mà nìyí òun ni mo lérò pé lẹ́yìn ní náà ó tó wa ọjọ́ ti lọ gbogbo eléyìí preamble ni muqaddimah lásán ni tẹ̀mọ̀hídù ni fún wípé a fẹ́ gbé ohùn Alhaji Imron Ẹlẹha sókè lórí àwọn orúkọ tó sọra rẹ̀ àtàwọn ìròyìn tó tìka lára rẹ̀ fẹnu ara rẹ̀ fúnra rẹ̀ láwùjọ yìí kọlọba Allah subhanahu wa ta'ala kó mọ́ sàṣẹwà lóní dédé kó mọ́ sàṣẹwà lóní dédé ọ̀làbọ́lá wọn bá ṣe ń jẹ́ la ilaha illallah hadha wa wallahu ta'ala a'lam mo ti wí insha Allah ta'ala ní ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ọba a ní tẹ̀síwájú lórí àlámọ̀rí yìí kọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó má sá sẹ́wà kú lórí dáadáa tó bá sọ pé orí dáadáa ní iye tá a wà yìí kó má sá gbà wá láyè láti parí ẹ̀ tí ó bá sọ orí dáadáa kó sọ̀rọ̀ fáwa kú níbẹ̀ lọ síbi èyí tí ó bá ìyọnu rẹ̀ mú lọ́dọ̀ rẹ̀ la ilaha illallah hadha wa wallahu ta'ala a'lam wa sallallahu wa sallam ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.